Yeah. Ẹ bá mi máa pín torí mo fẹ́ kí gbogbo yín mi ò mọ̀ mo fẹ́ kẹ́ ẹ sọ ẹni tó jẹ́ fún mi. Mo fẹ́ kẹ́ ẹ sọ ẹni tó jẹ́ fún mi. Mi ò mọ̀ ẹni yìí. Mi ò mọ̀. Alákòótó lórí yìí mi ò mọ̀. Mo fẹ́ kẹ́ ẹ sọ ẹni tó jẹ́ fún mi. Ṣó ti yé yín? Gbogbo wa náà ni àjọ máa sọ lálẹ́ yìí. Ìjọ́ tá bá rí bínibí ń wọlé. Mo gbọ́dọ̀ mọ̀ ẹni yìí. Mo fẹ́ kẹ́ ẹ sọ ẹni tó jẹ́ fún mi. Ṣó ti yé yín? Torí wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ mọ̀ wípé a ti sign gbogbo ẹ̀yin ọba yẹn ẹ mọ̀ pé a ti sign ẹ mọ̀ pé bá ṣe wà ya àgbádùn mọ́ abẹ́rò wípé ìgbádùn kan sì wà lára wa gbogbo wa ti crazy gidi gan àjọ gbádùn ni wèrè ló lè wo wèrè sàn. Ṣó ti yé yín? Mo fẹ́ kí gbogbo yín mo fẹ́ fi ẹjọ́ ẹnìkan sùn gbogbo wa ni mo fẹ́ kí ẹ bá mi pín dí ọ̀dọ̀ ẹ̀ mi ò mọ̀ wèrè yìí tó gbé akoto sórí yìí àmọ́ èmi mo dí ẹ̀ èmi ò Ṣàtọ́lá mo dí ẹ̀ nìyí mo dí ẹ̀ 1 billion times kó bọ́ síta kó wá ṣe fídíò fún mi ọ kó bọ́ síta ọ kó jókòó ní kọ̀rọ̀ yàrá ẹ̀ kó kúrò ní àfọ̀ṣẹ kó lu àpàṣẹ fún mi èmi ò tí anybody nínú gbogbo speaker ò bá dí ẹ̀ mi dí ẹ̀ èmi ò Ṣàtọ́lá mo dí ẹ̀ so mo fẹ́ kí gbogbo yín kẹ́ péjú pésẹ̀ ṣó ti yé yín kẹ́ lè bá mi sọ irú èèyàn tó jẹ́ kẹ́ lè bá mi sọ ibi tó jọba sí ṣó ti yé yín torí wípé kí ni bí ojú bá ń ṣe pin èèyàn máa ń yọ tó fi ń hàn ojú ni because à ń sọ̀rọ̀ wípé wọ́n ń pa wá a ò fẹ́ kán pa wá mọ́ the only thing nígbà tí just one idiot tó pera ẹ̀ ní ọba tó máa bọ́ síta nínú gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní ọba ó máa bọ́ síta ó máa sọ̀rọ̀ you think the best thing is for you to threaten us? Are you crazy? You think we are like lójú ẹ film trick ló ń wò à ń ṣeré ni torí pé à ń sọ̀rọ̀ lórí social media. Mo fẹ́ kí gbogbo yín sọ ẹni tó jẹ́ torí mi ò mọ̀. Ta lélẹ̀ ta ni wèrè yìí? Mo kí gbogbo ládéládé. I don't know him. Mo kí gbogbo lóyèlóyè. Mo kí gbogbo ọ̀tọ̀kùnrúlù. Mo kí ọkùnrin. Mo kí obìnrin. Ẹjọ́ ta lẹ́ni. Mo kí ọmọdé. Mo kí àgbàlagbà. Mo kí onílé. Mo kí àlejò. Ní gbogbo ilẹ̀ Oòduà. It started well. Orúkọ tèmi ni Ọba Adétòkunbọ̀ Òkìkí Ọlágbádé Gẹṣin Tẹ́jú Oṣó. Olú orílẹ̀ Kéńtà. Níbo nìyẹn ń jẹ́ bẹ́ẹ̀? Tẹ́jú Oṣó orílẹ̀ Kéńtà àbí kí ló ń pè? Níbo ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí èèyàn kan táìpù bíbẹ̀. Ṣé kò ní àbíbo? Because I don't even know àti ẹ̀ mọ̀ wọ́n pọ̀ jù so àti ẹ̀ mọ̀ kan nú wọn tó jẹ́ original tó jẹ́ fake. Mo fẹ́ kẹ́ ẹ bá mi táìpù ẹni tó jẹ́ ẹ̀yin ọmọ ìlú ẹ̀ tẹ́ bá wà níbí ẹ máa gbọ́ mi o. Too many ọba 900 and àbí èlò ni bàbá kí ló ti ń porúkọ ẹ̀ bàbá chief imam sọ 970 something. I want you to tell me tani. Ìran jagunjagun ni mí. Jagunjagun ni bàbá tó bí mi lọ́wọ́. Ẹlẹ́. Àwọn ọ̀rọ̀ bàbá tèmi ló ń pè ní adáboyè ní gbogbo wa. Àyìnbọn bu àníjú ọlọ́tẹ̀. Really? Orí ògèdè gbé. Ìran jagunjagun lèmi. Mi máa mọ̀. Àfi bẹ́ẹ̀ ṣe ń sọ yìí. Ìran jagunjagun ni mí. Bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ni. Mo rí fídíò kan lánàá. Tí wọ́n fẹ́ arrest olóyè Sunday. Màkè láago mélòó? Ẹni tó bá dán wò. Ó. Àjọ̀tán. Onítàn máa ń jẹ yán ẹ̀ níṣu. Ìgbà yẹn lẹ máa mọ̀ pé Yorùbá ní agbára. Ìgbà yẹn lẹ máa mọ̀ pé Yorùbá ní oògùn. Ìgbà yẹn lẹ máa mọ̀ pé Yorùbá ní ìṣẹ̀ṣe. Ìgbà yẹn lẹ máa mọ̀ pé òrìṣà wà nílẹ̀. Nígbà tó ti pa wá tán. Agbára sì ń bẹ ní ìtàjíjọ́. Shut up. Ẹ má lọ rò pé kò sí agbára nílẹ̀ Yorùbá. Màkè. Ẹ má lọ rò pé kò ságbára pápára ti tán o. Agbára wà nílẹ̀ Yorùbá gidi gan. A mọ̀. Ó kàn jẹ́ pé. A mọ̀. Ìwọ kọ́ ló máa sọ. So magnanimous, our so àkíndédé bínú. Màkè. Àkíndédé jà. Kákó jà, a máa ń ronú wá jinlẹ̀.
wọ́n máa ti rẹ́ra yín, wọ́n máa ń rẹ̀ bọ́ ṣe máa ń rẹ̀ yín tẹ́nìyẹn wà magnanimous. Kí ni ìtumọ̀ òyìnbó magnanimous yẹn? Kì í tètè kì í dédé jà, ó dìgbà tó bá tó pa gbogbo aráàlú tán kẹ́ ẹ tó jà. Àbí ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn, ó dìgbà tó bá tó pa wá tán. This man tó ń sọ̀rọ̀ yìí o, kẹ́ ẹ máa bá mi dé o, bóyá ọ̀rọ̀ gidi ló ń sọ jáde ní ẹnu. Torí ìbẹ̀rẹ̀ ìjà, ìbẹ̀rẹ̀ ogun la máa ń mọ̀. Kò sẹ́ni tó máa mọ̀ nǹkan tó máa yẹ. Fúlàní ò tí ì bẹ̀rẹ̀ ogun pẹ̀lú yín, wọ́n ń wọ́ọ̀dì yín lọ́wọ́ ni. Àwọn ọ̀dẹ̀ kì í fẹ́ kógun ṣẹlẹ̀. Màkè nínú ogun la wà. Ẹrù ìjà ń bà wá o. Ẹrù ìjà ò bá Yorùbá rárá. Ẹrù ìjà ò bá wa. Kí lẹ fẹ́ arrest olóyè Sunday Igboho fún? Bí wọ́n jáde ó sọ̀rọ̀ pé kẹ́ má pa àwọn èèyàn wa. Màtúndé. Bí wọ́n jáde ó sọ̀rọ̀ pé kẹ́ má jẹ oko wa mọ́. Before Sunday Igboho, kí Sunday Igboho tó bọ́ síta láti wá máa sọ̀rọ̀ fún wa. Kí Sunday Igboho kó tó bẹ̀rẹ̀ sí ní máa bá kí Sunday Igboho tó bẹ̀rẹ̀. Kí Sunday Igboho tó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ síta fún wa. That means we never had obas ní ilẹ̀ Yorùbá tí wọ́n lè bọ́ síta láti wá sọ̀rọ̀. Kí Sunday Igboho tó bẹ̀rẹ̀ sí ní jáde láti wá máa jàjà fún wa. That means kò sí ọba kọba ní ilẹ̀ Yorùbá tó lè tó ní akíkanjú ó ṣe wá bọ́ síta sí jagunjagun ni mí, jagunjagun nìran mi. Campaign after election. Àbáwọn àwọn tó kúrò ní Ògùn kọ́ ni wọ́n ti lọ jẹ adúró ní Benin Republic yẹn. What are you telling me? Bá àti ẹ̀ kàwé àkàpọ̀ rí. Wọ́n bẹ̀rẹ̀ sí jẹ gbogbo àgbàdo, wọ́n bẹ̀rẹ̀ sí jẹ gbogbo ire oko wa. Tá bá sọ̀rọ̀, wọ́n mú àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí pa wọ́n. That's what make you scared. Ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn Àwórì. Ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo axis yẹn. Ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́ṣun. Tó ń mú àwọn èèyàn, tó ń pa wọ́n bí ẹran. But you were blind. You all obas were blind to this. Nígbà tí wọ́n pa wá. So now, ẹ máa wo ẹ ṣì máa rí reason tó ṣe fídíò yẹn nísìn. Ẹ tí rí reason tó ló sọ reason mọ́. Nítorí wípé èèyàn kan mọ̀ sọ, èèyàn kan mọ̀ gbọ́. Ṣó ti ń yé yín? Kò bá má ṣe àwọn fídíò yìí tí ò bá ń ṣe wípé àwọn kankan ó ti ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ tòun náà. Òun náà dẹ̀ ti ń gbọ́ àwọn threatening. Ó ti ń gbóhùn wa gidi gan. Ohùn wa ti ń kilẹ̀, ó ti ń rinlẹ̀. Ẹ̀jẹ̀ ní ká má sọ̀rọ̀. Kí ló dé? Recently, close to 20 million of my farm proceeds ni àwọn màálù jẹ. Gbogbo àgbàdo tí mo gbìn about 400 acres. Ṣé ti rí nǹkan tó dùn bẹ́ẹ̀ ní ìsìn? Ẹ jẹ́ ká tún gbọ́n díẹ̀. Oh my God. Mo mọ̀ bóyá mo interrupt ibẹ̀ yẹn. Ẹni tó bá dánwò, á dán tán. Onítàn máa ń jẹyán ẹ̀ níṣu. Ìgbà yẹn lẹ máa mọ̀ pé Yorùbá ní agbára. Ìgbà yẹn lẹ máa mọ̀ pé Yorùbá ní oògùn. Ìgbà yẹn lẹ máa mọ̀ pé Yorùbá ní ìṣẹ̀ṣe. Ìgbà yẹn lẹ máa mọ̀ pé òrìṣà wà nílẹ̀ Yorùbá. Agbára sì ń bẹ ní ìtàtijọ́ o. Ẹ má lọ rò pé kò sí agbára nílẹ̀ Yorùbá mọ́ o. Ẹ má lọ rò pé kò ságbára pàgbára ti tán o. Agbára wà nílẹ̀ Yorùbá gidi gan. Ó kàn jẹ́ pé Yorùbá àwa so magnanimous àwa so àkíndédé bínú àkíndédé jà. Kákó jà a máa ń ronú wa jinlẹ̀. Torí ìbẹ̀rẹ̀ ìjà ìbẹ̀rẹ̀ ogun la máa ń mọ̀. Kò sẹ́ni tó máa mọ̀ nǹkan tó máa hẹ́ ìdógún. Àwa ò dẹ̀ kí ń fẹ́ kógun ṣẹlẹ̀. Kò ṣe pé ẹrù ìjà ń bà wá o. Ẹrù ìjà ò bá Yorùbá rárá. Ẹrù ìjà ò bá wa. Kí lẹ fẹ́ arrest olóyè Sunday Igboho fún? Ẹrù ìjà ò bá wọn ṣùgbọ́n ẹrù Fúlàní ń bà wọ́n. Ẹrù Fúlàní ń bà wọ́n. Wọ́n ti rí ẹ mọ̀ pé inú ilé ló wà. Wọ́n ti rí wọ́n rí ibi táwọn Fúlàní bá ṣe dé. Ẹrù ìjà ò bá wọn, ẹrù Fúlàní ń bà wọ́n. Máa wí. Ìbọn jáde ó sọ̀rọ̀ pé kẹ́ má pa àwọn èèyàn wa mọ́. Ìbọn jáde ó sọ̀rọ̀ pé kẹ́ má jẹ oko wa mọ́. Mọ̀ sọ. Àwọn Fúlàní máa mú ẹran, wọ́n á dá wọnú oko wa, wọ́n á bẹ̀rẹ̀ sí jẹ gbogbo àgbàdo, wọ́n á bẹ̀rẹ̀ sí jẹ gbogbo ire oko wa. Tá a bá sọ̀rọ̀, wọ́n á mú àwọn èèyàn wa, wọ́n á bẹ̀rẹ̀ sí pa wọ́n. Ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ẹsẹ̀lú. So you people knew they were killing us.
You people knew. You people have been seeing it in the news. You've been seeing it on the social media, how they rape our mothers. Bó ṣe ń fi ipá bá àwọn ìyá wa lò pọ̀. Bó ṣe ń mú obìnrin lọ́sàn-án gan láti fi ipá bá lò pọ̀ láti yọ ojú ẹ̀. You people have been seeing these horrible videos. But what did you do? You keep silent. Torí wípé ẹ wà magnanimous. Yorùbá ò kí ń dédé jà. Ẹ máa gbọ́. Really? Wow. Recently, close to 20 million of my farm proceeds. Wait. About 400 acres. The evidence is there. Evidence is there. Wèrè ṣe sọ nǹkan tó dùn gangan nìyẹn 20 million tí wọ́n jẹ yẹn 20 million àgbàdo tí wọ́n jẹ yẹn gangan òun ló dùn. Ṣé rí gbogbo àwọn èèyàn tó ti kú gbogbo àwọn tó ń rèpù tó ń ṣe gbogbo ẹ̀ tó ń kó wọn lọ yẹn kò dùn. Ṣé rí oko àgbàdo tí wọ́n jẹ yẹn 20 million àbí ó ní kinní kan acres ẹ máa gbọ́. Ìyẹn ló ń dùn. Ibi tí mo lọ kọ́ nìyẹn o. Ẹni sùúrù o. Ẹni sùúrù o. Anybody is free to come and look at it. Come and check it. Want to keep evidence. A dùn yàn tẹ́lẹ̀ 20 million. Really? Is that how to operate businesses? But when we have now decided to talk, we. Who are we? Who are we? Who are we? Ṣé sọ̀rọ̀ ni tó bá ń ṣe pa wa tí gbogbo wa pariwo gbogbo wa tá ní sùn lọ́sàn tá ní sùn lóru tá ní sùn láàárọ̀ tá ní sùn lélẹ̀ alẹ́ ta. Who are we? We have decided to talk. We who? Dá padà. The more we talk, the more ni Ọba Adéyẹmí tó ń bọ́ sí life lójoojúmọ́ ó ṣe bọ́ sí life láàárọ̀ yìí ni tó lóhun jẹ akọgun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run akọgun wo lẹ tún jẹ ẹ jẹ máyégún ayé yín ògún ẹ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́sàn gan ló ń bá rí àwo yín tó ń bá wọn ọmọ yín sùn ní ilẹ̀ Yorùbá ìlú tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá wà ìgboro Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn ní ilẹ̀ Yorùbá yẹn kò ní wọ́n ní àánú ojú òkè ń tẹ́ ká tọwọ́ bojú ìbẹ̀rù ejò kì í jẹ́ ká jẹ mọ́ ojò níyà a ní Ààrẹ Ọ̀nà Kakanfò tó wà useless tí ò dá sí tí ò ṣe kankan sí láti jọjọ́ ètò ní wọn ò tí fàṣẹ wọn tí fún un láṣẹ láti ọ̀dọ̀ Aláàfin àwọn tó yẹ kán pàṣẹ wọn mọ̀ wọn ó dé mọ́ra títí kó tó di pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ torí wípé Sunday Igboho tán expect pé kí nǹkan ṣe a ti sọ ìyẹn ti kọjá lọ Aláàfin ò sọ kankan ó ṣe wá ẹjọ́júmọ́ ni bàbá yẹn máa bọ́ sí life bí ò náwó níwájú eléré yóò náwó nígbà yóò ṣe birthday yóò rántí pé òun fẹ́ yàwó tuntun yóò rántí pé ráwọn ìyàwó tuntun tó náwó lórí social media pẹ̀lú Aláàfin níwájú Wàsíù so now you want to talk. Now you want to talk. Ẹ dẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ nìyẹn. Tí wá sọ̀rọ̀ bí ẹni tó lílé àkáyè. For us to listen to you people, you want to threaten us. Who are you? Bẹ́ẹ̀ni kankan ò bá sọ̀rọ̀ èmi máa sọ. Kó dá padà kó lè work. Really? Una get that one. Now they don't rape all our mama. Ẹ mọ̀ wípé ẹ ní nǹkan tí wọ́n máa fi táwọn ọmọ wọn máa fi máa sùn táwọn ọmọ wọn ò ní jí ẹ dẹ̀ jẹ́ kí wọ́n lé àwọn ìyá wa kúrò lórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá lọ sí Benin Republic láti lọ máa ṣàgbé láti lọ jẹ refugee. Àbí ẹni lọ́wọ́.
ẹni lọ́wọ́ àbí I don't care mi ò bá má bínú o ẹ máa rí mi ò bá má bínú o ẹ máa rí nǹkan tó bí mi nínú nísinsìnyí you would see it nǹkan tó bí mi nínú ẹ máa rí because mo ń gbọ́rọ̀ yẹn bọ̀ láti ibì kan ó wá débì kan ó ṣe lórí àìpé wọ́n tú bọ́tà náà torí mi ni imagine that you want to join the struggle as an Oba you want to speak up o fẹ́ sọ̀rọ̀ sókè o wá tí wá fẹ́ máa kó wa ní pàǹpá mọ́ra and you think amama wù ẹ́ like àjọ bébí alójú yín àjọ àwọn bàbá ńlá wa tẹ́tí kó ní pàǹpá mọ́ra àwọn bàbá wa tí wọ́n lè sọ̀rọ̀ màá yín ẹ má lọ wá ó yẹ kẹ́ máa pẹ́ẹ̀tì wa kẹ́ máa bẹ̀ wá lọ́wọ́ yìí. táwọn lè fi lè wé kí wọn apá yóò ní ká o èyí yóò ní ràn ẹran tẹ́ lè jẹ tó lè fẹ́ fẹ́ ní ké. Make. You could have woken them peacefully. Láago mélòó? Make. And gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí wọ́n tún wá ń rán láti dá division sílẹ̀. Mo ń wo fídíò kan a while ago. Ẹnìkan sọ pé wọ́n lọ́ba Yorùbá ti gbowó. Ọba tó gbowó yẹn jáde síta kó fọwọ́ gbáyà kó lọ́ba yẹn ni Ọlágbájá ló gbowó. Ọba ò gbowó. Ọba ò ẹni sùúrù o ó ní pé kán jáde síta kán wá defend wípé ọba gbowó that is kawamu evidence to prove wípé ọba ò gbowó kò sí nǹkan téèyàn wá lọ sí kóòtù evidence to prove èèyàn kan ní kọ́kọ́ la máa fún yín evidences tó bá mọ̀rọ̀ sọ kó lọ kọ́ wá láti ilé ìwọ wèrè tó ń sọ̀rọ̀ yìí evidences la máa fún yín. Could you believe they have been killing us? We see videos kò ń ṣe pé wọ́n pa wá lẹ́yìn o wọ́n pa wá wọ́n dẹ̀ tún fi hàn wá pé àwa ló ń pa yìí wọ́n máa mú ọkùnrin obìnrin wọ́n máa dún where I have the videos on my phone here but Facebook I'm not sure pé wèrè yìí rí àwọn videos yẹn ṣá. So that those are not evidences to prove enough wípé ẹ ti gbowó lẹ fi lè ráyè sọ̀rọ̀ tí ìwọ ò bá gbowó you should talk for yourself not for everyone wọ́n ní wípé kó nínú kó mọnú ẹ gbowó wọ́n pa Dr. Aborode títí Sunday Igboho ti fi dìde ẹ máa sọ̀rọ̀ sí ibà tí ìyẹn fi ń dúnkòkò mọ́ Sunday Igboho pé gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá máa hate ẹ ipe gbogbo ọmọ Yorùbá gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n máa hate ẹ̀ tí ó bá wà careful Ọlọ́run Olódùmarè nìkan àwọn Ìgbárúmọlẹ̀ nìkan ló jẹ́ kí Sunday Igboho ní akíkanjú yẹn ó dẹ̀ ní délẹ̀délẹ̀ Ọlọ́run máa ṣe nẹ̀ tó bá yẹ pé Sunday Igboho jẹ́ nǹkan tẹ́ ẹ lè mú ní yẹpẹrẹ ni ẹ̀yin èèyàn burúkú yìí ẹ̀yin tẹ́ ẹ dákòtò wèrè sórí yìí ẹ ti lọ mú ẹ ti lọ ṣe bí ọṣẹ ṣe ìṣojú ṣùgbọ́n àwọn Ìgbárúmọlẹ̀ jù yín lọ. So this yìí ìgbà tó wá di wípé wọn ò lè rí mú ariwo yẹn ti wá hot ẹ ti mọ̀ wípé ní ọjọ́ kan ló máa jọ́kan fún gbogbo ẹ̀yin wèrè tẹ́pẹ́ra yín ní ọba ní ilẹ̀ Yorùbá yìí ẹ mọ̀ wípé jọ́kan ló máa jọ́kan fún yín ẹ wá fẹ́ bọ́ síta ẹ wá fẹ́ máa shake ẹ̀yin náà fẹ́ di Facebook table shaker ẹ fẹ́ máa sọ̀rọ̀ ẹ fẹ́ pera yín nìkan pàtàkì ẹ tí wá fẹ́ fọpọlọ ṣe so you could see the arrogance in his words. You know, I feel like giving me a better slap or knock can fún ní kò lórí. You see? Kò sí wàhálà, má sọ bọ̀. Kó bá mi gbé fún ẹ. Nǹkan tó sọ wípé òun fẹ́ ṣe yẹn tí kò bá ṣe èmi o mo ọwọ́ ẹran ni mo fọwọ́ sàn kì í ṣe gungun. Tí o bá ṣe wà láìtàlà ìsúnmọ́ bí láìlà. Jésù ń gbọ́ àwọn Ìgbárúmọlẹ̀ ń gbọ́ ọmọ àlè tó ju ọmọ àlè lọ ní ẹ. Ìwọ ọba yẹn. Really? Kì í ṣe pé wọ́n ti gbowó ọba Yorùbá ò kí ń dédé sọ̀rọ̀. Kì í ṣe pé wọ́n ti gbowó. That thing is making me go haywire. But àwọn ò kí ń dédé sọ̀rọ̀ gbà o. So till when? Because it sounds crazy. Till when? Only one
American citizen and they bring out all the best squad ní America láti lọ receive anything. Only one American citizen ní àwọn Fúlàní máa gbé ní ilẹ̀ Yorùbá ní Nàìjíríà. Ẹ̀yin wèrè yìí dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run ọba. Only one citizen, they brought out all their snipers, sharpshooters. Ipe kan wá sórí ilẹ̀ Nàìjíríà kan wá rescue. What they rescue are alive, not even with a scratch. And you, to sọ pé o gbé adé sórí, wọ́n dẹ̀ ń pa. Wọ́n pa kúkúrú, wọ́n pa gígùn, wọ́n pa obìnrin, wọ́n pa ọkùnrin, wọ́n pa boyún, wọ́n rape under your watch. And then they sọ wípé ẹ kì í dédé jà. Tẹ́ bá tún wá máa jà ńkọ́. Ṣé ẹ jẹ̀bi ikú? Ṣé ẹ jẹ̀bi ẹni tó yẹ kí ṣé ẹ ò yẹ ní ẹni tó yẹ kí èèyàn bòǹbàdì ilé ẹ kí èèyàn pàdánù? So you think how many people? No, I want to ask, how many citizens are we going to sacrifice their lives before ká tó mọ̀ wípé yes, Fúlàní ti ṣe láṣetẹ́? How many people? How many olóyún ló máa kú? How many women ni wọ́n máa rape? How many ọmọ kékeré ni wọ́n máa pa? How many people? Just how many? How many? How many lives is what your hunger? How many lives are to be wasted? Kí ẹ tó bring hunger yín jáde? I don't know. How many? And you think Tabagba Yoruba nation tán? You think we still need these bastards? These blood-sucking demons? Are you joking? Really? Number one, not all of us, mo fẹ́ sọ kíní kan fún yín gbogbo ẹ̀yin ọba tẹ́ pé ayé ní ọba ní ilẹ̀ Yorùbá kò ń ṣe gbogbo àwa presenter là ń fi ojú májàgọ́tà ṣe iṣẹ́ yìí o. Kò ń ṣe gbogbo àwa presenter, kò ń ṣe gbogbo wa là ń fojú májàgọ́tà là wá ń bọ́ síta là wá ń sọ̀rọ̀ dáadáa rí lákan. You know I don't come out anyhow. We've got proofs. I might not have evidence to make you see wípé yes, ọba yìí gbowó, but let me tell you one thing. Tí wọ́n bá fẹ́ fi òótọ́ ọ̀nù ṣe kan kó gbogbo yín bọ́ síta, ṣàṣà nínú yín tó lè búra o. Ṣàṣà nínú yín tó lè búra. Kò sí ọba tí èmi bá nawọ́ sí ní ilẹ̀ Yorùbá pé ó yá máa bọ̀ wá búra. Bóyá ò gbowó, kẹ́ mọ̀ wípé ó gbowó ni o. Ìkan ni mo ṣe kí fún lẹ́nu ọjọ́ mẹ́ta ìhun náà dẹ̀ mo bi tara òun kù sí. So don't let me even go back there. Ẹ má jẹ́ ká sọ. Ẹ má jẹ́ ká sọ mọ́. Ẹ máa sọ̀rọ̀ sáwọn ọba, ẹ máa sọ̀rọ̀ sórí adé, ipe wọ́n ti gbowó, ẹ máa ṣe gbá fún wọn, ẹ máa ṣàwó fún wọn. Ṣé tó bá bá rẹ́dì láti jà, ṣé agbára yín ká ni? Kí ni? Tó bá bá rẹ́dì láti jà, ta ni ó lọ jà tẹ́lẹ̀? Ta ni ó lọ jà? Ẹni sùúrù o, tó bá bá rẹ́dì láti jà, ṣagbára wá ká from this gullible mouth. Tí ọba bá rẹ́dì láti jà, and am I supposed to answer that question like, are you thinking with your anus? Ṣé ó yẹ kí n dáhùn ìbéèrè yẹn kó tó mọ̀ wípé ẹni sùúrù lẹ́yìn àwọn tó wà lẹ́yìn Sunday Igboho nísìn ṣé ọba ló recruit wọn? We saved money. A lot of Yorubas in diaspora saved money, and they wọ́n willingly jọ wá ara wọn ní. Ọba kọ́ ló bẹ̀rẹ̀ struggle yìí from the beginning. Tí ọba bá ready láti jà, ìjà táwa ń jà yìí gan ẹ mọ̀ wípé apá yín ò ní padà ká tó bá tó stage kan. That is why you are scared and you're talking out. Pé ó ti ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ ẹ̀, ó speak up. So ẹ má fi nù wá àmọ́ jẹ́.
ẹ má lọ ṣeré wá torí wípé bá ṣe wà ya àmúlérè rárá ṣó ti yé yín ẹni tó bá mọ̀ kó bá mi gbé lọ fún ó sì ní nǹkan kan tó sọ o ó ní nǹkan kan tó sọ mo dẹ̀ fẹ́ sọ gbogbo wa tá dìde èmi tẹ́mi dìde lé ní ṣọ́ba ló gbé mi dìde ni ẹ wá ní tó ọba bá bẹ̀rẹ̀ láti lábàárẹ̀ dìde láti jà who is ọba níwájú Olódùmarè who is ọba níwájú àwọn ìgbàrú wọn lẹ̀ ṣé ọba wo ló rẹ́dí àti jà ṣé ọba tí Tinubu fi sí ọba tó wá láti ìlú òyìnbó tó fowó gbé síbẹ̀ tí ò wọ pé bí òun ló fẹ́ rẹ́dí àti lọ́jà ọba politician ló fẹ́ rẹ́dí àti lọ́jà and you people think there's any atom of respect in you people because of that rubbish tẹ́ gbé sórí. Not all of you, don't misquote me. Most of you, when we are having, what do you expect? We are having 900 Baba Shiri ma ń sọ lórí iṣẹ́ òǹjọ́ yẹn 900 and something ọba ní ilẹ̀ Yorùbá mélòó lára wa. And you think most of them will take gbowó, then you must be a fool. You think we are babies? What do you take us for? Tani bàbá òfò tó bímọ ṣe? Tani bàbá ya bàbá lákù bàbá yín kò ní dá fún gbogbo yín lápapọ̀. Tani bàbá ya tó fi ọmọ ẹ̀ sọ̀kò sí Europe kó lọ máa kó gbẹ́ òyìnbó. Tani bàbá ya tó fi ọmọ ẹ̀ sọ̀kò sí ilẹ̀ Oman kó lọ ṣerú wá fún un. Tani bàbá lákù bàbá olófò tó sọmọ ẹ̀ sí ilẹ̀ Libya kó lọ kú síbẹ̀ bóyá ó máa kú bóyá ó máa yè kò mọ̀. Tani bàbá olórí burúkú bàbá tí ò ní ṣàǹfààní tí ò ní jèrè ọmọ táwọn ọmọ ń kú sí Mediterranean Sea every fucking year. You want me to show you on the news? I saw them today. I saw them wọ́n ṣe kó wọn dé láti Mediterranean Sea ni. Common faith. Foolish man. Tani bàbá òṣì. Tani olórí burúkú bàbá. Kò síbi tí ọmọ Yorùbá ò ti ṣẹrú tán ní gbogbo àgbáńlá ayé. Name it. Dubai, America, London, Germany, France, Italy worst, Libya, Oman, Saudi Arabia. And you think all you need to do as ọba tó pera ẹ ni pé kó bọ́ síta kó máa sọ rubbish, gibberish from your dirty mouth. I feel like squeezing you. Kọ́ bá mi gbé fídíò yìí lọ sọ́dọ̀ ẹ o. Sori tó bá gbé fídíò yìí dọ́dọ̀ ẹ tó bá ṣe nǹkan tó wà nínú ọkàn ẹ tó sọ wípé o máa ṣe yẹn o ní kádùn. Tó bá tún wá ṣe o ní lu ọjọ́ méje láyé. Àdàbí tó bá yẹn wípé o kó Fúlàní lọ fi dóyà mi lóyún mi ni. Nìkan ló kù. Lápọ̀nlé lára. You need somebody to tell you that. Ní àpọ̀nlé lára. Ní one atom of respect kò sí ní ara yín. Ò ní. You don't want somebody tó ń sọ̀rọ̀. Kò yẹ kẹ́ sọ̀rọ̀. Kò yẹ kí gbogbo yín sọ̀rọ̀ tẹ́ ẹ bá mọ nǹkan tẹ́ ẹ bá ní ọpọlọ tẹ́ máa fi gbé ọ̀rọ̀ kalẹ̀. Ò ní ọ̀rọ̀ lẹ́nu gbogbo yín ni. Kò yọ kan nu yín lẹ̀. Látorí àgbà dórí kékeré pátápátá gbogbo ẹ̀yin tẹ́ gbé akoto sórí wà láyé ẹlẹ́nu ọ̀rọ̀ Olódùmarè gbọ́ ẹ ò ní ẹnu ọ̀rọ̀ èèyàn kan látàárọ̀ dalẹ́ ṣé wẹ́ fi kí n fi hàn ẹ́ bí wọ́n ṣe ń yàgbẹ́ sí ẹnu àwọn ọmọ wa ní Dubai. Oh, you've not seen that horrible video just because they need money. Ó fẹ́ kí n fi hàn ẹ́ ọmọkùnrin tí wọ́n ṣì díẹ̀ sókè tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní basùn láti ẹ̀yìn just because ó fẹ́ gbowó lọ́wọ́ òyìnbó tí ó fẹ́ kí n fi hàn ẹ́ ní bó ṣe ń fi àwọn èèyàn wá ṣe sex machine. You kidding me? You think àmọ́ nǹkan tá à ń béèrè fún ni? You think àmọ́ nǹkan tá à ń sọ ni? You think we are crazy like you people? You think ẹwà bẹ́ ṣe wà nínú palace you have every slaves at your beck and call? You think we are so comfortable like that? You don't care. All
you care is the respect. Respect my foot. My foot. Nonsense. Rubbish. Really? We need to go. Wait. You need to go to your houses one by, as in, am I dreaming? Ṣé mo lálàá ni? So, ká máa lọ sí ilé yín lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan, ká máa sọ fún yín wípé ṣé ti gbowó ni o, ẹ má gbowó o, wọ́n fẹ́ pa wá o. But ẹ̀yin ò wá sílé wa lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan, orí social media lẹ ti rí tá ń pariwo wípé ẹ ti gbowó. Ẹ ń rí wá so ẹ ń wo fídíò wa wípé à ń sọ̀rọ̀ yín lórí social media wípé ẹ má gbowó, wọ́n gbowó bọ̀ wá fún yín. Ṣé wípé ẹ̀yin náà rí fídíò tí àwọn Fúlàní ṣe síta láti fi pé wọ́n fi hàn wá wípé àwọn ti pa àwọn èèyàn wa. So you people are seeing those videos. So ẹ rí fídíò yẹn. Now you want us ká wá máa ya ojú léyìn ká wá máa bẹ̀yìn. Ká máa bẹ̀yìn. Oh, now I get it. Supremacy. Ká máa bẹ̀ wọ́n wípé kán jọ̀ọ́ kán wá gbà wá torí wọ́n dé akoto sórí tó ń pè ládé. Really? Is that how kingship work in Yoruba land? Then I don't want to be part of it. If that is how it works, you should be closer to your people than anyone else. You should show concern to them. You should make them see wípé o nífẹ̀ẹ́ wọn ti kú tí iye tọkàntọkàn. Ẹnìkan ṣo tó bá pa ní ilẹ̀ Yorùbá, you have to clear hundreds of Fulanis for us. But you dare to lay a finger on Fulanis while they rape our mothers, even broad daylight. They do it to your face. But you want us. Àwa tí wọ́n ń pa ká tún wá máa wá yín wá sínú ààfin. Kò ṣe pé ṣé rò pé Fúlàní nìkan ló ń pa wá ni, ebi ń pa wá, ìyà ń jẹ wá, ara ni wá, ìyá tó tọ́mọ kò rí bí jèrè ọmọ yẹn wá bó ṣe máa sanjọ́ fúyà, kò sí ọ̀nà tó máa fi sanjọ́ fúyà ju wípé kó lọ ṣiṣẹ́ ẹrú ní Libya lọ. Kò sí ọ̀nà tí ọmọ yẹn máa fi ṣe ẹrú kó máa fi sanjọ́ fún ìyàjú wípé wọ́n ti sọ wípé àwọn ọmọ Benin ni wọ́n kó lọ ṣiṣẹ́ aṣẹ́wó ní Libya tẹ́lẹ̀tẹ́lẹ̀, but ní ìsìn tẹ́ bá débẹ̀ ọmọ 15 years old, ọmọ 13 years old, ọmọ 10 years old, ọmọ Yorùbá wà níbẹ̀ tó fi ń ṣe ẹrú ìbálòpọ̀. Ọmọ yẹn dẹ̀kẹ̀rẹ̀ tó bá ti gbé wọn débẹ̀ wọn kọ́kọ́ fi ẹyin jábàlẹ̀ wọn. Ó yẹ kí wọ́n mú bí kò ń ṣe pé kán mú bí mẹ́ta àwọn ọmọ ẹ̀ obìnrin kó wọ́n lẹ̀ kán gbé wọn lọ sí Libya. Then now tó bá ti kó wọ́n lẹ̀ tó ti gbé wọn lọ sí Libya, that is when you can come and speak to us the way you are talking. Every passion to put into it nígbà tó ń sọ̀rọ̀ 20 million the farm produce tí wọ́n jẹ. Ó sọ with all the power tó ní nínú ẹ̀ ló fi ń sọ. I don't care who he is. They've been killing us, no be today. Una no talk now. Why can't they pepper you for body now? Now they pepper you. Now they kill us. What? Now they pepper you for body, say that they kill us. Now until they go kill us finish before now no say now human being that they kill. No be animal. Who has been paying your salary all this while? I'm full and loans of salary, you know. Owó ìjọba lẹ ti ń gba salary. Bó ṣe jẹ́ pé ẹ̀yin lẹ ń jẹ ìjọba tẹ́lẹ̀ kó tó di pé wọ́n gbé yín wọ́n gbé fún wọn. Ọwọ́ wọn lẹ ti ń gbowó náà. Àwọn máa pa àwọn èèyàn nínú ìlú mi. Máa ní kí ìjọba yẹn kó gbé salary ẹ̀ dání.
ṣùgbọ́n nǹkan tí mi mọ̀ ni wípé o sọ sí mi ò jẹ́ tí bá ń jẹ lọ́wọ́ ẹ ló máa lè toss me around anyhow, but tí mi ò bá ti jẹ lọ́wọ́ ẹ o lè ṣe anything fún àwọn aráàlú mi. You people never did that. You kept silent, you kept quiet, you collected the salaries, you married new wives every year so that they can pay you salaries. Pay your wives, do everything. Live in a very flamboyant life while àwọn ọmọ ìlú ẹ̀ ò tí ì jẹun sùn. Abẹ́ẹ̀ rí ọmọkùnrin tó ń fi fùfú kan omi lọ́sàn-án gan ní ilẹ̀ Yorùbá. It all happened àti dẹrù tọ̀nà. Kò lè yé tẹ́lẹ̀ ẹ ṣe ń fi ń bọ́ wọn ni. Tí ẹ ló máa sọ wípé o ò gbowó. You don't have to speak for all of you. You speak for yourself. Ìwọ gan ṣọ́ra ẹ. Ṣọ́ra ẹ. Ìjà tó wà lẹ̀, ìjà gbogbo Yorùbá ni. Wọ́n dẹ̀ fẹ́ fi elédèmédè, èdè kan ò yéra wọn, nǹkan tó fẹ́ fi dàwárú nìyẹn. At what junction? Èdè wa ti dàrú tipẹ́tipẹ́. Because àwa tá ní nǹkan kan là ń dìde tá ń pariwo ẹ̀yin tẹ́ ní nǹkan gbogbo yín dákẹ́ ni even up to today dìde sí wa náà. Òrìṣà mélòó òun dárúkọ ọba lúayé, òun dárúkọ Ògún, òun dárúkọ Èṣù, òun dárúkọ gbogbo wọn. So you know these people. You know these people, you know these deities, you know they exist in Yoruba land. Why have you refused to use them even when they come to your own farmland? Láti wá jẹ èrè oko ẹ. O lò náà. O lò àwọn òṣàyí náà. O ní oko tó lè fẹ́ ní 20 million. O fi àpàṣẹ sí, o fi kankan sí, o fi òòró oko yẹn, o palẹ̀ sí. Ipe tó bá débẹ̀ kó kú, wọ́n jẹ oko tiwọ ni wọ́n ní paráàlú. You are as defenseless as us. I don't care. I don't care. Tipẹ́. Tati ni. Oh, you want to tell me pé a ní internal problem? Mo ń bèrè, a ní internal problem. Àwọn ọba kan wà. Àwọn ọba kan wà. Do you know the reason tí àwọn ọba wọn ò ṣe lè fi mọ ṣọ̀kan? Wọn ò lè fi mọ ṣọ̀kan. Àwọn ọba kan wà. Ọba àṣẹ̀ǹbáyé ni wọ́n. Àwọn Ifá ló mú wọn. Wọn ò dẹ̀ gbàbọ̀dẹ̀. Wọ́n dẹ̀ sì wà lórí oyè yẹn. Àwọn kan wà, Ifá ló mú wọn. Wọ́n wọnú what is it called? Ìpèbí. Wọ́n wọ̀ pèbí, wọ́n jáde, wọ́n gbẹ̀bọ̀dẹ̀. Ẹ wá wo àwọn ọba kan, Ifá kọ́ ló mú. Ifá ò tiẹ̀ mọ̀ wọ́n, wọn ò tiẹ̀ mọ̀ ibi tí ìpèbí wà. Wọn ò mọ̀nà ibi tí ìpèbí wà. Wọn ò mọ̀ ọ̀nà ibi tí ìpèbí wà. Politicians ló fi wọ́n síbẹ̀. So ẹ wá ní pé gbogbo yín ẹ̀ tí ní internal fight. Èmi tí mo jẹ́ ọba, tí mo wà lórí àpèrè, tí mo mọ̀ wípé mi ò tí ta ní ìṣe àpèrè mi yẹn. Ẹ wá lérò wípé màá bá ìwọ tó yẹ wípé politician gbé ẹ wá lọ́sàn kan òru kan. O wá fẹ́ máa check, o fẹ́ máa gallivant, o fẹ́ máa pàṣẹ fún mi, o fẹ́ máa sọ fún mi wípé ibi ni kò jókòó sí o, tó bá ti jókòó síbẹ̀ o, a ní san salary fún ẹ o. Tí mo dẹ̀ rí wípé mo rí pẹ̀lú ojú mi méjèèjì wípé political king ni òun gbẹ̀yìn gbẹbọjẹ́, òun gbàbọ̀dẹ̀, you don't care what happens sí aráàlú. O wá ní kí n bá ẹ ṣe. Internal crisis ti wà tipẹ́tipẹ́ àti ń bára wa jà láti inú. Ẹ̀yin ọba gan ẹ wà okay because ẹ ti wà divided. Àwọn tó ń jẹ baálẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Tinubu ti débẹ̀ ó ti gba adélé wọn lórí. So what respect would they have for you people? Tẹ́ jẹ́ ọba gidi. Wọ́n máa bára wọn jà. So now it's for you people to come outside and, is either defend us with respect. With respect, because àwa gangan ni iná yẹn ń jó lábẹ́ aṣọ jùjùjù. With respect. If you cannot address us with respect, then you keep your fucking dirty mouth shut. Keep it shut. Keep it shut. But I can tell you, I can tell you,
ẹ máa kọ́rọ̀ ọ̀rùn ẹ máa bèrè fún wàhálà gidi. The last time wọ́n wọnú oko Chief Wọlé Ṣóyínká. Why must you talk about it just because wọ́n ti ń wọnú oko àwọn high and mighty, who is who, wọ́n ti ń wọnú oko àwọn high profile people as you call yourselves. Wọ́n ti ń wọnú oko àwọn ẹ̀yin tẹ́ jẹ́ pàtàkì, tẹ́ jẹ́ kàǹkà nínú ìlú. So ó gbọ́dọ̀ ring bell létí wa till this world will end. So ó gbọ́dọ̀ make a list on the newspapers because wọ́n ti wọnú oko tí. But nígbà tí wọ́n pa àwọn ìyá wa lọ́nà oko, àwọn farmer wa ìbẹ̀rù bójú ò lè jẹ́ kán lọ sóko mọ́ because ẹ̀yin náà mọ̀ ṣe rí ẹ jẹ́ kí n gbà sọ kíní kan fún yín. Àwọn ọba yẹn wọ́n mọ̀ keep quiet pé kán máa pa wọ́n lóko so that tígbà tí ẹrù bá bà wọ́n tí wọn ò lè lọ sọ́nà oko mọ́, they will be so scared, wọn ò ní lè roko mọ́, and at the same time tí wọn ò lè lọ sí ọ̀nà oko láti lọ roko mọ́, àwọn máa mine gold nínú oko wa. Àwọn Fúlàní á dẹ̀ máa ṣe kíni? Wọ́n máa lọ sòsí peacefully. Àwọn á máa ṣe kíni? Àwọn máa mine gold, Fúlàní á máa jẹ oko. Àwọn máa mine gold, Fúlàní á máa jẹ oko. Àwọn máa mine gold, Fúlàní máa jẹ oko. Àbí? That is why you refuse to talk. Because it's for Wọlé Ṣóyínká. Wèrè 20 million yẹn ló dùn wèrè pa. Ó ti dùn bí ó dùn wọnú iṣan ni olóṣì. 20 million yẹn ó máa gbé bàbá Aborode, Dr. Aborode ó máa gbé padà wá sáyé. 20 million yẹn ó máa gbé gbogbo àwọn tí wọ́n ti pa, tí wọ́n ti gún lọ́bẹ aláboyún, tí wọ́n ti gún lọ́bẹ, tán ti yọ ọmọ inú ẹ̀, ó máa gbé jáde padà wá sáyé. 20 million àti èrè oko ẹ̀yẹn ó máa gbé gbogbo àwọn tó ti rẹ́ẹ̀pù, tí wọ́n yọ woman tí obìnrin tí wọ́n yọ ojú ẹ̀ lọ́sàn-án gan, ó máa mú padà wálé ayé. No, ó máa mú padà wálé ayé. Like, you must be kidding me. You people think we have nothing here. A ní kọjá yín bàjẹ́. Alágbárí lọ̀gá Mugu. Ó ń jà. Really? Only for cows to come. Oh, you've got money. Olówó lọ́wọ́ láti fi ṣe farming business. Ó ní owó lọ́wọ́ ni. What about those people tí wọ́n ní owó lọ́wọ́? Àwọn farmers tí wọ́n ní owó lọ́wọ́, tí wọ́n ń wò wípé àwọn tún lọ gba owó lápò, owó bọ́mílé láǹtà. Wọ́n tún lọ gba owó ní bank. Gbèsè ò lè jẹ́ kí gbèsè ló pa àwọn ẹlòmíì. Àwọn farmers mi gbèsè ló pa wọ́n. Wọ́n dẹ̀ ti kú torí wípé wọn ò rí owó gbèsè san. So now ìwọ rí owó ńlá ó fi ṣe business, wọ́n wá jèrè oko ẹ̀, ó wá ń dùn ẹ́. Àwọn tí ò ní rárá ńkọ́, tó yẹ wípé ikùn mú ọ̀tún ó bọ́ sí tòsí ni wọ́n fi ṣe business yẹn. Wọ́n tún wá dé, wọ́n tún wá kó màálù wá, wọ́n tún jèrè oko wọn. Orí ìrònú yẹn ni most of them kú sí. Ṣebí wọ́n ò tí kú lé ní, ó yẹ kó kú ni now. Ó yẹ ká attention 20 million yẹn kó ti pa ẹ́. Ó yẹ kó ti pa ẹ́. But the common men would suffer for it. But ìwọ oníbò mi tó máa ti rí 20 million mi torí orí àpèrè tí wọ́n jókòó sí, even more than that. So don't give me that shit. Kò lè dùn ẹ́ tó àwọn yẹn mẹ́rin. Really? Ẹ̀yin náà mọ̀ ìkà mà nìyín. Ìkà nìyín. Màálù kan worth 10 million naira but tó dá kan pa gbogbo àwọn aráàlú tán. Ìkà nìyín. Because
ẹ̀rọ tọ́lọ́run at this junction, at this point in time, àwọn òmàrò tọ́lọ́run tó fi ń yọjú obìnrin lọ́sàn-án gan-an ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀yin wèrè yìí ẹ̀rọ tọ́lọ́run tó bá pa mí nílẹ̀ Yorùbá lé ní ẹ̀ṣin máa ro tọ́lọ́run náà ní bọ́mú Sunday Igboho lé ní tọ́lọ́run òdẹ̀ ní gbà fún gbogbo yín ẹ máa ro tọ́lọ́run náà ní orí ẹ̀rọ tọ́lọ́run ni ọlọ́run ló máa kọ̀ yín láyé. onítọ̀wọ̀ àríjà Yorùbá o kẹjẹ ká ṣọ́ra wa olóyè Sunday Igboho gbogbo ọba Yorùbá pátápátá wà lẹ́yìn ẹ. Don't say gbogbo ọba, speak for yourself. ó wà lẹ́yìn ẹ̀ torí 20 million ẹni máa sọ̀rọ̀ lọ. àtàwọn ọmọ ogun ẹ. àwọn ọmọ àti wà àtàwọn ọmọ ogun àwọn ọmọ ogun tẹ́ ń bá bọ́ wèrè. àti caution àwọn èèyàn wa pé àfọ́gun àfọ́tẹ̀. ogun tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́. ẹni bá àwọn governors wa wọ́n ti ń ṣe meeting wọ́n ti ń gbé gbèsè. meeting tí ẹ ò rí ṣe 4 years ago ẹ rí ṣe 5 years ago ẹ rí ṣe 6 years ago ẹ rí ṣe 7 years ago ẹ rí ṣe 10 years ago gbogbo àwọn òrìṣà ilẹ̀ Yorùbá ló máa bínú sí yín tó máa pa yín tọmọtọmọ. àdéhùn afẹ́ wo outcome peaceful meeting tó ń ṣe yẹn. Is there anything peaceful about Fulani? This man is talking about peace even at now. ó dà pé ó nídìí kan gbé bí ẹyàn kan àbí méjì ní olórí ẹ àtàwọn ọmọ ẹ kan wá mú ìwọ gangan tó jẹ́ ọba kan wá gba fùrọ̀ díẹ̀ kan kí okó bọ̀ okó tó fi ń dó màálù kiri. Then you come back and talk about peaceful meeting. tẹ́ ń ṣe. láti north day in day out every now and then láti wá possible best to these issues possible way out. ebobu. but ẹ bá feel pé ẹ lè bọ́ síta kẹrán DSS kẹrán sójà ṣebí sójà tó bá mórí lójú ogun ló máa yìnbọn. ẹni tí Fúlàní wèrè náà ń ṣe ra ẹ̀ ní nǹkan pàtàkì olórí burúkú ẹni tí Fúlàní jẹ gbogbo oko tí ò rí nǹkan kan ṣe sí ó ṣe wá ń sọ pé òun dúró de kí sójà wá tí sójà bá wá ṣé wọn ò ní pa wèrè kọ́ má gbàgbé pé àti ìgbàgbé tọba Olúfọ́ o olóṣì èmi ni ó jẹ́ kó o wá gbé mi gẹṣin áyán ọmọ àlè mú àlè játijàti. ẹ ṣọ́ra yín o iyẹ̀pẹ̀ lásán ohun ìjà ni fún wa nílẹ̀ Yorùbá iyẹ̀pẹ̀ omi lásán ìjà ni. ó yá ìwọ mú yẹ̀pẹ̀ kó sọ di agbọ́n náà ṣé ò fíìmù fún wa náà ó lè sọ yẹ̀pẹ̀ iyẹ̀pẹ̀ ò sí níbi tó gbin gbogbo àwọn 20 million àgbàdo sí kó sọ iyẹ̀pẹ̀ yẹn kó sọ di ohun ìjà olóró kí Fúlàní má lè ráyè kó gbogbo màálù wá kí kágbọ́n lé wọn dànù kágbọ́n jẹ wọn pa káwá bá òkú wọn lẹ̀lẹ̀ ò tí rí yẹn ṣe na soldier you dey wait for na soldier you dey wait for then go beat you die never know anything that your head wey no correct. kò síbi tí àwọn ọjà Yorùbá ò lè dé àbí ibi tá a fẹ́ fẹ́ ò bá dé. make ajá mama àlàní wa. make we hear what. we don't start easily. But the moment we start, it will be very difficult to stop us. ó parọ́ jù ìrọ́pọ̀ pa kí ló mú fóònù yìí ṣé ó ti sọ̀rọ̀ tán ni ó sọ nǹkan kan. so ẹ fẹ́ ká lajú wa sílẹ̀ kọ́ continue láti máa pa wọ́n ẹ bó ṣe pa wọ́n ní Ìbàràpá ẹ wo àwọn ẹ wo máa tó wá láti abroad yẹn. Aborode. Now today they kill Aborode. Wetin be this man sweat now? Because I don't know. The Aborode wey they don't kill now. What is sin man yẹn? Tó bá ńlá kòrò gan ó ti jẹrà mọ́nú sáré. So now we won't talk about Aborode for us. We cry the cry. Now you won't start to cry your own. At the peak of his career, at the peak of his life. So you people know these things. Oh, really? It's so sweet to know. You people know. I won't wait. You people are just
you know, ẹ dàbí comedy. Torí man is just a comedian. It's not worth my sweat, but I will sweat it in case somebody else like you tó dáko tó sórí fẹ́ wá try rubbish to try lálẹ́ yìí. Ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò mo kí gbogbo yín. Yé, kò tún tí ní dagidi kò ń ṣèjà. Ẹ má tọ́ wa níjà. Wèrè. Ẹ má tọ́ wa níjà. Wọ́n ti tọ́ ẹ níjà. Wọ́n ti tọ́ ẹ níjà. Wọ́n kọ́ máa tọ́ wa níjà. Wọ́n ti tọ́ wa níjà. Wọ́n tún máa tọ́ra wa níjà. Nǹkan wá ti pa gbogbo wa tán. Àwọn wèrè. Ó dìgbà tó bá tó gbé Sunday Igboho kan tó tó ẹ níjà wọn ò lè rí gbé. Tó bá jẹ́ yẹn lẹ̀ ń dúró dè wọn ò lè rí gbé. Ṣùgbọ́n next step ta need ni pé kọ́ máa wọnú ààfin yín, kọ́ máa má àwọn ọmọ yín, kọ́ máa má àwọn ìyàwó yín lójú yín, kọ́ dẹ̀ mẹ́yìn náà kọ́ mọ́ yín lélẹ̀ kọ́ gún yín pa ló bá tán. Ẹ má kọ́ lóró onírú. Ẹ má kọ́ lóró onírú. Wọ́n ti kan. Wọ́n ti kan. Wọ́n ṣe fẹ́ kan ni. Ẹrùjà ọba wa. Ẹrùjà ọba wa. Lóògùn ọ̀fẹ́ o. Ẹ bá fi ìbẹ̀lẹ̀ arrest àwọn boys wa. Ẹ bá fi ìbẹ̀lẹ̀ arrest àwọn èèyàn wa. Lóògùn ọ̀fẹ́ o. A máa dìde ogun. Kábíyèsí o. Gbogbo ọba Yorùbá pátá. Ló wà lẹ́yìn àwọn akíkanjú wa yìí. Èèpà. Tá a bá sọ̀rọ̀ kò ń ṣe pé ẹ̀rù ń bà wá. Kò ń ṣe pé à ń deny wọn. Really? Tell me something. Ọba ò kí ń dédé sọ̀rọ̀. Ọba ò kí ń jáde sọ̀rọ̀ gbàù. Tá a bá ti sọ̀rọ̀ àti leak strategies wa. Wọ́n ní strategy láti jẹ́ I'm fed up. I give up on you. You don't want to leak your strategies, but they are killing you every day. So, tá bá fi ogún ọdún pínlẹ̀ ṣe wèrè jọ̀wọ́ làwọn ọba yìí fẹ́ tó jájà. Ó dẹ̀ ń pé wọn ò ní jájà forever o. Ọkọ̀ máa pínlẹ̀ ṣe wèrè ni wọn lájà kan tó fẹ́ já sí. Àwọn olórí burúkú. Ó sì defense wa nìyẹn. Dáfẹ́ ìjẹni tá a sọ̀rọ̀. Oyè làgbà ń wò. Èèpà. Tọ́bẹ̀ bá tún máa mì níkùn tí wọ́n ń kọ́ 20 million. Òun ló jẹ́ kọ́bẹ̀ máa mì níkùn tí wọ́n báyìí 20 million. Àtìgbà tá à ń sunkún tá a sọ pé a máa pa yín ni o. Ànígbà o. Ọbẹ̀ wa mì níkùn wèrè. Ọbẹ̀ mì ní báyìí fọ́sà wá lá ṣèkì kun wèrè ọbẹ̀ mì. Omi títí. Kódà wèrè lọ́bí wo wèrè lóòótọ́. Let us all go crazy together so that we can be, you know, crazy generation. Òun la wà yìí. Ṣọ̀gbọ́n sì wà. Ọya sì wà. Èèpà. Ọbàtálá sì wà. Níbi sí. Really? Ó tún morí kì wọ́n o. Ó morí kì. Èèpà. Òrìṣà rere ní ọkọ̀ ṣe òrìṣà burúkú gbogbo àwọn ibi tó ti wá gbà ó ti ṣì nìyẹn. Ó ti ṣì. Lóríṣà burúkú nílẹ̀ Yorùbá òrìṣà rere níṣẹ́ rí pé wọn ò mọ anything nípa àwọn òrìṣà wa. Sí àm. Ó ti fail. Èèpà. Gbogbo òrìṣà táwa ti wéèkì láti jọjọ́ yìí a ti bọ wọ́n a ti fẹ́ẹ̀ bọ wọ́n a ti bọ wọ́n gidigidi gan. Azin àwọn òrìṣà táwa ti bọ jìnnà táwa ti sunkún sí létí gan. Lẹ́yìn pé láìpẹ́ láì jìnnà gan ọ̀kọ̀ọ̀kan lọ́mọ wọ àwọn wèrè yìí ló máa yọ dànù. Ẹ máa gbọ́ bí tó ti sọ̀rọ̀ o. Ẹ máa gbọ́. Ẹ ṣọ́ra yín o. Kò sí ẹni tó gbọ́ lọ́wọ́ ìjọba kan. Ẹ̀jẹ̀ bá dẹ̀ mọ̀ tó gbowó. Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́ mi. Ọba báyìí ló gbowó. Ẹ ṣọ́ra yín o. Ẹ má dẹ̀ rí àwọn bàbá wa fín. Ẹ má rí àwọn bàbá wa fín. Ẹ máa gbọ́. Ọba kékeré yẹn lè rí mi fín. Tó bá rí mi fín tí bá fún ẹ láfọ̀ṣẹ tí bá fún àfọ̀ṣẹ ṣé wàá yá wèrè lẹ́sẹ̀kẹsẹ̀. Èmi yóò ṣe pé kó kàn. Sórí ìwọ ọba yìí èmi ò ṣàtọ́lá ni mò ń sọ̀rọ̀ tí n bá wá ya wèrè tó bá gbé fídíò yìí dọ́dọ̀ ẹ̀ tó kó kúrò ní àfọ̀ṣẹ má lo olúgbòhùn ó kéré apàṣẹ ni kó lò ó yẹ kó ti mọ̀ tó bá tún wà mọ́ rí súnmọ́ àwọn àgbààgbà nínú ìlú ẹ̀ kò ní apàṣẹ ló nídìí original gidi ni o ṣáàmọ́ tó fi ń pèlú apàṣẹ òun gangan ló nídìí sórí tí n bá ti wá ya wèrè yẹn pẹ̀lú nǹkan tó sọ yẹn then you are a bastard oko Fúlàní ló fi dóyà ẹ̀ ṣùgbọ́n tí nǹkan tó bá ti lè mú ẹ tó bá try ẹ̀ á jẹ́ wípé ọmọ àlè tó ju ọmọ àlè lọ nìyẹn láti fi lo àfọ̀ṣẹ fún mi
èmi tí mo ṣe tí mo gbé kíní ìjáde lénìí tó o bá ti lè lo àfọ̀ṣẹ fún mi ọmọ àlè ni ẹ ò ní kádùn ṣùgbọ́n tó bá tún wá gbìyànjú ẹ̀ tó bá lo oṣù mẹ́ta tó bá gbìyànjú ẹ̀ tó bá lo oṣù mẹ́ta táwọn ìyá mi ò jẹ́ pàjá fún mi máa jẹ́ tráyé o kóbìnrin tàtànrìn kọkùnrin tàtànrìn ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ó pọ̀ jù ìgara tó pọ̀ gidi gan ni ṣó ti ń yé yín yẹn kò ń ṣe gbogbo ala foolish ẹ̀ẹ̀kan lè wá jáde lọ́sàn-án kan òru kan ẹ wá rò pé ẹ máa kó wa láyà jẹ kò possible kò pọ̀ underline that word wá possible yẹn kó wà nínú dictionary ẹ kò pọ̀ rárá tó o bá ti lo àpàṣẹ fún mi o ò ní kádùn tó o bá tún wá lò tó bá lo oṣù mẹ́ta tìẹ ti ta kó pàjá fún mi máa jẹ́ so because à ń sọ̀rọ̀ nísìnyí your own is to come out kẹ́ wá máa fi àwọn nǹkan bá ti wá kẹ́ bá fi dúnkokò mọ́ wa gbogbo yín ẹ ò ní ṣoríire ẹ máa kú bájá ṣe ń kú tòun tó gbòòrò inú ẹ̀yìn tó o bá tíráyé ẹ̀ wàá mọ̀ wípé bẹ́ẹ̀ni bá dánwò ìwé ẹ̀ ó lọ àdàbí kan ṣoṣo ni mo máa lò nínú ọ̀rọ̀ yìí àdàbí tí mo bá gbẹ̀yìn gbẹ̀bọ̀jẹ́ nínú struggle yìí rí nìkan lókun ló máa rí ṣe àdàbí tí mo bá ti fi dúdú pe funfun tí mo mú owó tó yẹ kí n lò fáwọn àwọn ìgbárùmọ̀lẹ̀ tí mo lò tí mo fi jẹun nínú ilé mi nìkan ló máa rí ṣe tó o bá tí mi ò bá ti ṣe tó jẹ́ wípé tinútinú tọkàntọkàn tààrọ̀ tọ̀sán tálẹ́ ni mo fi ń ṣe tó bá dánwò wà dán tán tọmọtọmọ ni o wà kọ́kọ́ sìnkú gbogbo àwọn ọmọ tó finú ẹ bí tó fokú ẹ bí wà wá pàdánù gbogbo nǹkan ẹ 20 million tó pàdánù yẹn kékeré ni wà á run tán tilétilé try me you would have wo ẹ máa regret wà á regret fídíò tó ṣe yìí I would make you regret it èmi ni mo sọ bẹ́ẹ̀ àyàfi tó bá yẹ pé ọmọ àlè ilẹ̀ Yorùbá ni mí nìkan ló kù I would make you regret it o lè lo àfọ̀ṣẹ fún àwọn Fúlàní tí wọ́n kó ẹran wá tí wọ́n wá jókòó ẹ̀ so ọba fẹ́ máa sọ̀rọ̀ is for ọba to see us láti wá dúnkokò mọ́ wa threatening wa tó bá sọ̀rọ̀ sí mi màá lo àfọ̀ṣẹ fún ẹ you are foolish ọba my foot gbogbo yín máa já wèrè ẹ bá ṣíwé papọ̀ ni ẹ wojú ni ẹ wo àwọn tó bá yín pò ẹ rí wípé kì í ṣàwá mọ́ ó fẹ́ lu àfọ̀ṣẹ fún alálẹ̀ ó fẹ́ lu àfọ̀ṣẹ fún àwọn ìyá mi ó fẹ́ lu àfọ̀ṣẹ fún Olódùmarè tó dá gbogbo wa gbìyànjú ẹ̀ wò wà wá lọ sísàlẹ̀ omi wà lọ bólúwẹ̀rí bẹ́ẹ̀ ni láníhun tán kan kò nírú ẹṣin wà lọ gbárù ẹṣin wá fún mi èmi Abímbọ́lá ọmọ Rámọ́tà ni mo sọ bẹ́ẹ̀ olórí burúkú olóṣì má bàbọ̀ bring it on use it. So you people could, you know, wípé ìṣẹ̀ṣe wà. You people can come out lọ́sàn kan òru kan kẹ́ wá máa preach irú eléyìí. You people know wípé ìṣẹ̀ṣe wà wípé wọ́n ti fi ẹ̀sìn gba nǹkan lọ́wọ́ wa. So ó dìgbà tí gbogbo wa bá tó kú tán before you people can come and oh my God. Àsìkò ti tó tí gbogbo yín máa yọ sọnù bí ọmọ wọ̀. Àsìkò ti tó tí gbogbo yín máa yọ sọnù bí ọmọ wọ̀. Ìwọ ẹṣin ni sorry. Ẹ ṣeun. Ẹ bá mi gbé fún. Ṣó ti yé yín? Ẹ bá mi gbé fún. Ẹ bá mi gbé fún.
ti di sí ìmú àjìnà wọ́n jẹ́ ká mọ̀ pàgbára wà nílẹ̀ Yorùbá mọ́. Ìlú òyìnbó lèmi ti kàwé ṣùgbọ́n I can tell you pé agbára wà nílẹ̀ Yorùbá mo ti rí ní mo rí ní mo dẹ̀ ní ẹni tó bá fẹ́ díà ẹ̀ kó lóun díà mi kó lóun díà mi. Ẹ má bá ọmọ wa jà o, ẹ má rẹ̀ sàn ọmọ wa o, ẹ má rẹ̀ sàn ọmọ wa rárá, ẹ má jọ wò. Tẹ bá rà wọn bàbá tí wọ́n sọ̀rọ̀, tẹ rí àwọn ọba tí wọ́n sọ̀rọ̀, tẹ rà wọn baálẹ̀ tí wọ́n sọ̀rọ̀, tẹ rà wọn joyè Yorùbá tí wọ́n sọ̀rọ̀, ẹrù ìjà kọ́ ló ń bà wọ́n. Àánú wọn ṣe yín ni, àbẹ́ àánú yín lẹ̀ ṣe wọ́n ni. Àánú yín ló ń ṣe wọ́n. Torí tá a bá tú àwọn ọmọ wa yẹn sílẹ̀, apá yóò lè ká wọn. Ìwọ ló ṣẹ̀fẹ́ tú ọmọ sílẹ̀, ọmọ tó ti tú sílẹ̀ tipẹ́tipẹ́. Ó ṣẹ̀fẹ́ tú ọmọ sílẹ̀, ọmọ tó ti tú sílẹ̀ tipẹ́tipẹ́ táwa gan ò gbádùn mọ́. A sùnmọ́ now. We no dey sleep. Wetin happen? Ẹ tú wa sílẹ̀ now. Ẹ tú wa sílẹ̀, ẹ má fi nù wá mọ́ jẹ. A kì í sùn mọ́. Ẹ wá fẹ́ máa sọ̀rọ̀. Ta ni yín? Tẹ́ fẹ́ máa sọ̀rọ̀, tẹ́ fẹ́ máa dúnkokò mọ́ wa at the same time. If you want to speak with us, if you want to address us, you address us with respect now. Because ẹ̀yin lẹ jẹ̀bi wa lọ́nà kan náà. Ẹ̀yin la fi joyè àwòdì tẹ́ ẹ̀gbẹ́dìyẹ. Ẹ̀yin la fi joyè àwòdì tí ẹ ò lè gbẹ́dìyẹ. Ìkà ni yín náà. Ìkà ni yín. Ó ti wá ń kàn yín nísìn, ẹ ti ń rí ibi tó ń lọ. 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 Ẹ ti ń rí ibi tí kinní yẹn lọ wípé táwọn ọmọ yìí bá ṣe tán bínú sí délẹ̀délẹ̀ bẹ́ẹ̀ yẹn àtọba tó jẹ̀bi àti ọba tí ò jẹ̀bi lọ́ máa mú wọn á máa mú yín balẹ̀. Tó o bá lu àfọ̀ṣẹ yẹn, tó o bá lu àfọ̀ṣẹ yẹn, ó dáràn. Tó bá tún wá lò ó tún kẹrùn. Má lu àfọ̀ṣẹ o, apàṣẹ gidi ni kó lọ lò. Èmi tó ń wò lórí ìjókòó yìí, tí mo jókòó tí mo kéré mọ́tò yìí, mi ò tí ì tó stage yìí gan. Kò sẹ́ni tó bí dà. Wọn pìrì re, Olódùmarè gbọ́. Àwọn tó mọ̀ mí délédélé, tó mọ̀ bí tí wọ́n sin olubi mi sí, wọn bí wọn re. Olódùmarè gbọ́. Àwọn tó mọ̀ mí, tó yẹ wípé ọwọ́ wọn báyìí ni mo dé sí. Tí wọ́n sọ wípé tí wọ́n mọ̀ mí dáadáa, wọn bí wọn rí, wọn dẹ̀ bí yín rí ni mo sọ yẹn. Ṣó ti ń yí ẹ, wọn bí ẹ rí, o ò lè try nothing. O lo àfọ̀ṣẹ gan, o dáràn, o wá lò ó tún kẹran. Ṣó ti ń yí ẹ bẹ́ẹ̀ yẹn, o tún wá lò rárá nìyẹn, o tún kẹran. Ẹ bá mi gbé lọ fún o. Ẹ̀jẹ̀ mi mo rí yín. Ẹ má mo ṣe wà yí mi tí ẹ mọ̀ anybody mọ́. Ṣé rí ẹ bá mi gbé lọ fún. Ṣó ti ń yé yín? Ẹ bá mi gbé lọ fún. Ẹ fi hàn. Tí ò bá gbé gbèsè ó dáràn. Tó bá tún gbé gbèsè ó tún dáràn. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Mi ò dàbí àwọn tó máa bọ́ sára máa pariwo wọ́n ti gbẹ́bọ́ nítorí ìta wọn. Èmi ò tiẹ̀ mọ̀ bóyá ẹnìkan ṣe kankan. Wọ́n ti ṣe kinní kan o, wọ́n yà wọ́n bọ́n, wọ́n ṣe gbá o, èmi ò ṣerú ẹ̀ o. Torí pé mi ò mọ̀ pé èèyàn kan ṣe, ẹni yẹn fẹ́ waste oorun ẹ̀ ni, kò lóorun kan tó fẹ́ sùn nìyẹn. Ṣó ti ń yé yín? Oorun òkun ẹni yẹn ni ó fẹ́ waste time tó máa fi sùn ni. So whatever you want to do it. I'm here for you. Àsìkò yìí lẹ fẹ́ máa ẹ fẹ́ dúnkokò mọ́ wa, ẹ dúnkokò mọ́ wa dáadáa, bring it on. Ẹ dúnkokò mọ́ wa, tẹ́ ẹ bá dúnkokò mọ́ wa kò ní yé yín. Gbogbo yín pátápátá látòrí Aláàfin, Ọ̀jájá, kí ló ti ń porúkọ ẹ̀. Gbogbo yín tẹ́jọba, tẹ́ ẹ bá fi àfọ̀ṣẹ dúnkokò mọ́ wa, tẹ́ ẹ bá fi àpàṣẹ dúnkokò mọ́ wa, tẹ́ ẹ fi olúgbòhùn dúnkokò mọ́ wa, kò ní yé yín tọmọtọmọ. Ẹ dúnkokò mọ́ wa, kẹ́ ẹ dẹ́rù bà wá, kẹ́ ẹ wá wo bóyá àwa la máa win yín àbí ẹ̀yin lè máa win wa. Ẹ mọ̀ wípé a jura wa lọ ti jàkadì kọ́.